ẹjẹ́ wà sí ọwọ́ àlọ́rin kọ́ wá sọ fún àwọn àlọ́rin pé wọ́n ga lu ẹjẹ́ kọ́ wá ṣe pé mission rẹ̀ gẹ́gẹ́ ifi ń bá àwọn àfáà wí ni. kò gbọdọ̀ sọ lọ́tẹ̀. kò gbọdọ̀ tó bá sọ ní ti gírímọ́káyì kò ní jókòó mà sọ tá gbàkú èbá. dààmú sí kí ni. àgbàkú yẹn máa mú mi òun wo gbogbo bí ó kó gbogbo bí Wasiu Ayinde kó rẹ̀ sí mọ́ sọ ìláìlẹ̀ ìláìláhùwà ẹ̀kúlé ọlọ́run ọ̀wọ́nú ilé gbogbo bí tó kó rẹ̀ sí gbogbo tó lọ́nù gbogbo tó jẹ láyé yìí kọ́dà àárí ọ̀kan ṣoṣo nù àwọn àjẹ́ tí wọ́n pọ̀ gbogbo ẹ̀ lẹ́sẹ̀ kan náà kátó sọ fún àwọn àfà kí ló jẹ tí ó fi wá máa sọ ọ̀rọ̀ pé kò mí ni ẹ̀ bó ti wí ìyẹn kọ́ bẹ́yìn ti káàntì ẹ̀kọ́ gbogbo kálukú wa ń bóde lérí kíni sẹ́yìn lọ́kàn ni.